Ẹ káàsán, ẹ káalẹ́ o, ẹ̀yin tèmi. Ọ̀rọ̀ ìjà àwọn ọmọ onífújì yìí kọ́lọ̀ máa ṣàánú wa kẹ́ o. Another fan of Obesere ti tún jáde tán lórí ọ̀rọ̀ àwọn tó ń bú Obesere o. Ó ní pé kán yé dájà sílẹ̀ lórí social media o. Ẹ̀yin tèmi, don't forget to subscribe, like and share. Drop your comment down below. Kí lẹ tún feel, kí ló ń ṣẹlẹ̀. Ẹ̀yin tèmi ẹ tún bí o. Ẹ kálẹ́ ní gbogbo ibi tẹ́ ń wò mí o. Èmi ọpẹ́ mi náà ni o. Mo rí fídíò kan lálẹ́ tí kan nínú àwọn ọmọ fans Pasuma tó ṣe kí ló dé tẹ́ pé ẹ̀ ń fẹ́ nǹkan rẹ̀ nílé ayé tí ó ń fẹnu ba nǹkan oní nǹkan jẹ́ yípa àwọn tó wá sí pátì Obesere olóbi ni wọ́n olóòórùn ni wọ́n ṣó mọ nǹkan tó túmọ̀ sí tó ń pé òun bá àwọn èèyàn jẹ́. Mo dẹ̀ rí àpẹẹrẹ pé mùsùlùmí ní ẹbọ ti wà. Mo rí àpẹẹrẹ pé máàkì orí ẹ̀ ó dúdú sí nǹkan tánà bí kọ ẹ̀nìyẹn. Ààrẹ ò jẹ́ mùsùlùmí ò jẹ́ kìrìsìtẹ́nì o. Nígbà wo fẹ́ sinmi kéta ẹ máa yọjú kánú ilé onílé ó dẹ̀ jókòó sí inú ọgbà Pasuma jẹ́jẹ́. Ṣéwẹ̀ ẹ̀yin ò fẹ́ nǹkan rẹ nínú fámìlì ẹ̀ ni. Orí wa dúró ilé bárùn òórí yẹn wí pé ẹ kú náà ó papá o. Ọlọ́run ní fi sòpin oore o. Ẹ kú ọjọ́ ìbí o. Ẹ kú gbá o. Àfi ìwà àbàjẹ́. Ṣé wọ́n fẹ́ ṣe nǹkan rí láyé ẹ ni? Gbogbo àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n kì í lọ láti bí ìjẹta ẹyẹ máa fẹnu tútùkùtù mọ́. Àwọn tẹ́ ń bàjẹ́ gbogbo ló ń gbé nǹkan rẹ ṣe. Ìwé bí ìwà àbàjẹ́ yìí iná ẹlẹ́sìn tó jókòó sí. Pàtí Obesere èrò kan pọ̀ ni kò sí yẹn gidi ń gbé ọ̀gbẹ́ni. Wàá rojọ́ wájú Ọlọ́run pẹ̀lú irọ́ àti ìwà àbàjẹ́ tó ń ba ẹlẹ́ni jẹ́. Tó bá kẹ́ bàbá ẹ̀ l'Obesere ṣé wàá bọ́ ìtàwá mọ̀ sẹ́nu yọ̀bọ̀yọ̀bọ̀ báyẹn. Adúrú èrò bó ṣe pọ̀ tó tẹ́pẹ́ gẹ́gẹ́dẹ́rò pọ̀ dé àfẹ́ ríran rí onínáwó. Àwọn èèyàn pàtàkì tó wà ń bẹ̀ ó ti wá jẹ́ ìwọ ló wá ń fẹnu àbùkù ló fi ń ba ìnáwó onínáwó jẹ́. Ọ̀gbẹ́ni ó rà pé ò lẹ́bí gidi. Tó bá lẹ́bí gidi ó yẹ káwọn ẹbí ẹ̀ lè máa kì ẹ́ nílọ̀ kó wá nǹkan mẹ́sẹ̀ lórí social media. Èmi ò ní kó má support Pasuma o. Ṣùgbọ́n má mọ̀ fẹnu ba oríire olóríire jẹ́. Òrà dúró lé tó rírí ẹ̀rù gan báyìí ò lé mẹ́nu bà yẹn. Wá ní èrò kan àwọn débi ń pa ni ebi ń pòṣùpá ebi ń pata wẹ́wẹ́ ebi ń para dídí Àyìndé àtàwọn èèyàn wá láti di Canada lọ́lá èdè ọ̀hún lọ́lá àlàó gbogbo àwọn èèyàn pàtàkì ló wà ń bẹ̀ mélòó ló fẹ́ kà àwọn àfáà ló ń kà wọ́n fẹnu àbùkù òfin ba ìnáwó onínáwó jẹ́. Kí ló jẹ́ pé wò lè jókòó sínú ọgbà ọ̀gá ẹ̀ kó yé máa yọjú káàkiri ọgbà ọlọ́gbà ẹ̀yẹ tẹ́ bá jẹ́ tẹ́ bá mọ̀ ẹ jẹ́ bọ́mọ náà sọ̀rọ̀ because mi ò rò pé orí ẹ̀ ti pè rárá because tó bá orí ẹ̀ bá pè ní ó yẹ kó ríran rí nǹkan rí pé kó fún wọn fi rú ẹ̀ tọrọ. Ṣé Pasuma àwọn ẹni sẹ́ kó máa bá ẹni ẹlẹ́ni kó máa bá ẹni ẹlẹ́ni jẹ́? Tó bá fẹ́ yin Pasuma yìí ní ìwọ̀n dáadáa tí wọ́n ń ṣe má fi dáadáa tí wọ́n yẹn má fi tako ẹlòmíì tó bá dẹ̀rẹ́ ẹlòmíì náà tó ń ṣe dáadáa ìyẹn ò ní pé kó má fẹ́ du burúkú kó má fi bàjẹ́. Ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ kò dá 40 years on stage tẹ́yìn ṣe ó dá àdúnyẹ lọ kí ló dé ọ̀gbẹ́ni sinmi nínú pálapàla sinmi nínú wà bàjẹ́. Ilé ẹ̀yọ̀ kan yẹn nínú àwọn ilé yẹn bí ẹ̀wọ̀ ló kọ́rú ẹ̀rí kó pòsì ẹ̀ inú ilé kan inú gbogbo ilé tó wò yẹ ẹbí ẹ̀wọ̀ ló kọ́kẹ́rẹ́ kó dárúkọ ẹ̀ kó pòsì rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá rí ṣe náà lẹ máa ń ba olóríire jẹ́ lẹ máa ń bọ orúkọ olórúkọ jẹ́. Ìwà àbàjẹ́ ni ẹ jẹ́ ká stop rubbish. Yíyan olórin yẹn àsìkò tẹ́lẹ̀ lẹ́ni ìṣọjọ́ ìbí tó búyàn nílé kí pé ẹni tó fún nílé ó kú oríire o. Èyàn 40 ló gbalẹ̀ o ilẹ̀ tó sọ̀rọ̀ 2.5 o kí wọ́n gbọ́n kú náwó o gómìnà jẹun lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ kí wọ́n gbọ́n kú náwó àfi ìwà ìbàjẹ́. Gbogbo àwọn tá a bá wà nídìí ìwà àbàjẹ́ jẹ́ ká stop ẹ̀. Tó bá máa ṣe content kó dẹ̀ máa evidence tó nítumọ̀ wá. Kò kàn sí pé wà kàn máa ṣe fídíò ẹni àwọn máa fi tàbùkù àwọn tọ́lọ́run bá ti gbéga. Ṣé bó rí ilé ìwọ náà wà ló fi ṣe content? Ó ṣe mú kó gbé ti Pasuma sẹ́gbẹ́ kó mú tọ́pìkì mi tó bá ní nǹkan kìkì lọ lágbárí. Mi ò ní kó mọ̀ ṣe ti Pasuma ṣùgbọ́n jẹ́ ká máa fọpọlọ ṣe kan tá bá fi ń ṣe. Kò dáná tó kẹ́ bàbá ẹ̀ ní Obesere lẹ́yìn ká bá ń ṣe dáadáa báyìí sí báwo ló ṣe máa rí lọ́kàn. Ẹ tèmi follow me for more ẹjọ́ ẹ tẹ́ bá mọ ọmọ yìí ẹ bá wí
ó yẹ kó ti gbọ́n ju gbogbo nǹkan tó ń ṣe yìí lọ. Bye for now, ó dàrú.